aláṣẹ tí kò ṣẹ. àlọ́lá àmọ́ wàrà bábúlé yànnà sáìlérú. búra búra rabúlé yá kàdá mọ̀tìkúlìjì èlìmí. wàrà kàdá síra kàjá. òní máa jẹ̀mú wàrà bábúlé yá kàdá mọ̀tìkúlìjì wàrà bábúlé yá nàṣà. òní máa jẹ̀mú ọba láéláé. ìbà ẹ̀wọ̀n orí ìbà ojú tó jìn ìgbẹ̀yìn tó tẹ̀ wọ̀rọ̀kọ̀ tí ó lè nàró mọ́. ìbà ọlọ́run máa dán nílùú Ìsẹ́yìn. musa ọ̀dà ò fọlọ́run adéọlá asákìyà tún asákìyà wà ọmọ ṣubọ́lá. wàrà lera kàdá lé o jìrìbùyà nàṣà àlìrà mọ̀yálé. ìbámi rẹ̀ o ọlọ́run agbọ́ tí Jésù màmá gbóyìnbó nílùú Àgèlú. ọmọ àlè ní kí bàbá ẹ̀ lórí nàró ìdọ̀bálẹ̀ mi rè olórí ogun. àdàbà sí òní wá o wá fún mi lágbára wá fún mi láyọ̀ rẹ̀ wá fún mi lókìkí. darapọ̀ mọ́ wa àdàbà sí òní. ayérayé darapọ̀ mọ́ wa. ó yá olúbodè pè mí. ọba tó pọ̀ nípa àti agbára. ẹ ṣí ilẹ̀kùn ó yá ẹ darapọ̀ mọ́ wa. ẹ ṣí ilẹ̀kùn àṣẹ. nínú ìrìn àjò àánú tòní Olúwa jẹ́ ká rà àánú gbà. ẹ̀mí mímọ́ jẹ́ ká rà àánú gbà. ọba tó pọ̀ nípa àti agbára jẹ́ ká rà àánú gbà. àánú tó kọjá òye àwa ẹ̀dá Olúwa jẹ́ ká rí gbà. ọba tó pọ̀ nípa àti agbára ẹ darapọ̀ mọ́ wa. ayérayé ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ẹ darapọ̀ mọ́ wa. a ò lélò mìíràn tá a lè ké pè ẹ̀yin nìkan náà ni ayérayé ọlọ́run àánú. a béèrè fún àánú gẹ́gẹ́ bí o ṣe ní ká béèrè fún àánú lónìí. àánú tí ó kọjá òye wa Olúwa jẹ́ ká rí gbà. àánú téèyàn fi ń pàṣẹ, àánú téèyàn fi ń rí gbà, Olúwa jẹ́ ká rí àánú náà gbà lónìí. ayérayé ọba àwọn ọba, ó yẹ ẹ darapọ̀ mọ́ wa o. ẹ sọ̀rọ̀ àṣẹ sínú ayé wa. gbogbo ẹ̀dá tó gbàdúrà lónìí, Olúwa jẹ́ kí wọ́n rí ọwọ́ agbára rẹ̀, jẹ́ kí wọ́n rí ọwọ́ ìyanu rẹ̀. àyíká àti agbègbè wa Olúwa ró ní agbára iná, àyíká àti agbègbè wa Olúwa ró ní agbára àṣẹ. gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn ó yẹ tẹríba, gbogbo ẹ̀yin ẹ̀mí tí kò jẹ́ kéèyàn ráàánú gbà ó yẹ tẹríba, gbogbo ẹ̀yin ẹ̀mí tí kò jẹ́ kéèyàn rí ojú rere àti àánú Ọlọ́run gbà ó yẹ wọnú ìdè lọ. mo sọ̀rọ̀ ó sì dàṣẹ ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. gbogbo ẹ̀yin ẹ̀mí tí ń ṣàdúrà jẹ, gbogbo ẹ̀yin ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ó yẹ wọnú ìdè lọ. ẹ jẹ́ ká ràánú gbà lónìí, ẹ jẹ́ ká rí ojú rere yín ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run Ẹ̀mí Mímọ́. àmín àmín. kọ́ mi lédè rẹ̀. mo kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe wọlé sórí afẹ́fẹ́. yóò dára fún wa lórúkọ Jésù. a sì kú ìmúrasílẹ̀ for 5 days. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wọlé sórí afẹ́fẹ́ iná ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Bàbá pé Olúwa, àánú ni mo béèrè fún, jẹ́ kí n rá àánú gbà. àánú ni mo wá Olúwa, jẹ́ kí n rí ojú rere àti àánú rẹ̀. agbára tó ń ṣílẹ̀kùn àánú, agbára àti àṣẹ ni mo fẹ́ kó o béèrè fún. mo fẹ́ kó o béèrè fún agbára àti àṣẹ tí ó ń ṣílẹ̀kùn ojú rere àti àánú. agbára àṣẹ tó mú àdúrà wọlé agbára lọ.
agbára àṣẹ tí ọ̀rọ̀ ènìyàn fi ń nítumọ̀, agbára àti àṣẹ tí èèyàn fi ń borí ogun, agbára àti àṣẹ tí èèyàn fi ń bá Ọlọ́run rìn. Mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí béèrè fún agbára àti àṣẹ. Agbára àti àṣẹ tó pa ìjì lẹ́nu mọ́, gbogbo ìjì tó wà nínú ayé wa, kí Ọlọ́run fún wa ní agbára àti àṣẹ láti pa wọ́n lẹ́nu mọ́. Inú ìrìn àjò 45 days tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí, agbára àṣẹ láti pa ìjì lẹ́nu mọ́, ọ̀run kó gbé lé wa lọ́wọ́. Bá sí òní, ẹ gbàdúrà, ẹ béèrè fún agbára àti àṣẹ. Ohun tá a ní ìdí lákòókò yìí, òun ni Ọlọ́run ní ká lọ béèrè fún agbára àti àṣẹ. Òun la ní ìdí ní àkókò tá a wà yìí. Béèrè fún agbára àti àṣẹ. Agbára àti àṣẹ tí èèyàn fi ń tú, tí èèyàn fi ń dè. Agbára àṣẹ tí èèyàn fi ń ṣílẹ̀kùn àánú. Béèrè fún agbára àti àṣẹ yìí. Láì jẹ́ pé o ní agbára àti àṣẹ yìí 45 days fasting and prayer yìí, èyí ó kàn pariwo ni. Àwọn ẹ̀mí òkùnkùn kàn jẹ́ kéèyàn pariwo. Béèrè fún agbára àti àṣẹ. Láti ìrìn àjò 45 days yìí, béèrè fún ní ọwọ́ Ọlọ́run kí Olúwa gbé agbára àti àṣẹ wọ̀ mí. Ẹ̀mí mímọ́ gbé agbára àti àṣẹ wọ̀ mí. Olódùmarè gbé agbára àti àṣẹ wọ̀ mí. Bí àwọn ènìyàn kan ṣe ń jẹ́rìí sí agbára rẹ, èmi náà fẹ́ jẹ́rìí sí agbára rẹ. Ọ̀nà kan ṣoṣo tó fi lè jẹ́rìí sí agbára Ọlọ́run ni pé kó gba agbára àṣẹ. Agbára àṣẹ o ní kó béèrè fún. Níbikíbi tó wà, béèrè fún, bẹ̀rẹ̀ sí béèrè fún agbára àti àṣẹ. Agbára àti àṣẹ ló fi lè gbàdúrà. Láì ní agbára àti àṣẹ lọ́wọ́, tó bá gbàdúrà ó kàn pariwo ni. Nítorí pé àwọn agbára kan wọ́n wà tí wọ́n ń ṣàdúrà jẹ. Àwọn agbára kan wà tí wọ́n ń borí ohun ọmọ Ọlọ́run nígbà tí ò bá sí agbára àti àṣẹ. Ó sì lóun fún wa ní agbára àti àṣẹ láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀. Ìwọ náà béèrè fún agbára àti àṣẹ yìí. Ìrìn àjò 45 days yìí ò gbọ́dọ̀ lọ lásán. O ò gbọ́dọ̀ gbàdúrà fún odidi 45 days kó o mọ ìyìn Ọlọ́run lógo ní ìkẹyìn. Àwọn tá a ti jọ ń gbà bọ̀ wọ́n mọ̀ pé àkànṣe oṣù ní oṣù March àti oṣù April jẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ mi. Àwọn tá a ti jọ ń gbà bọ̀ mọ ohun tí Ọlọ́run ń ṣe nínú ayé wọn nínú oṣù yìí. Ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa, mo fẹ́ gba agbára àti àṣẹ. Agbára àti àṣẹ láti bá ọ rìn nínú ìrìn àjò 45 days. Olúwa gbé wọ̀ mí. Agbára àṣẹ láti borí gbogbo ogun ilé bàbá. Agbára àti àṣẹ láti borí ogun ilé ìyá. Olúwa gbé agbára náà wọ̀ mí lónìí. Ẹ̀mí mọ́ gbé wọ̀ mí. Ó gbé agbára àti àṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọ́n sì ń ṣe iṣẹ́ ìyanu. Ìwọ náà ó lè gbé fún ọ tó bá ti jẹ́ ọmọ ẹ̀yìn Ọlọ́run, tó bá ti jẹ́ ọmọ rẹ̀. Ọba ìpè mi o. Gbàdúrà yìí pé Olúwa, aṣọ yìí, aṣọ ọlá mi, Olúwa má jẹ́ kẹ́mi òkùnkùn ó fàya. Ìmọ̀ tó làdúrà yìí kò sí lára àdúrà tá a fẹ́ gbà o. Ṣùgbọ́n Ọlọ́run ní kẹ́ni yìí lọ gbàdúrà yìí dáadáa pé aṣọ ìyà àti aṣọ ẹ̀yẹ mi, Olúwa má jẹ́ kí aṣọ òkùnkùn ó fàya. Ìmọ̀ ọmọkùnrin náà ó sì gbọ́ mi. Èṣù ṣetán láti faṣọ ìyà àti aṣọ ẹ̀yẹ rẹ̀ ya. Gbàdúrà pé Olúwa, aṣọ ìyà àti aṣọ ẹ̀yẹ mi, Olúwa má gbà fún ẹ̀mí òkùnkùn láti fàya. Aṣọ ìyì, aṣọ ẹ̀yẹ mi, ẹ̀yin ogun ọ̀run, ẹ má gbà fún ẹ̀mí òkùnkùn láti fàya. Ẹ gbàdúrà. Ẹ gbà, ẹ̀yin mọ̀mọ́, ẹ bá àwọn ọmọ yín gbà. Aṣọ ìyì, aṣọ ẹ̀yẹ mi, Olúwa má gbà fún ẹ̀mí òkùnkùn láti fàya. Jẹ́ n ráàánú gbà Olúwa. Jẹ́ kí n ráàánú gbà. Ẹ̀mí mọ́ jẹ́ kí n ráàánú gbà. Ayérayé jẹ́ kí n ráàánú gbà. Ẹ gbàdúrà yìí, ẹ gbà gidigidi. Olúwa, gbogbo aṣọ ìyà àti aṣọ ẹ̀yẹ mi, Olúwa má gbà fún ẹ̀mí òkùnkùn láti fàya. Aṣọ ìyà, aṣọ ẹ̀yẹ mi, aṣọ ògo mi, Olúwa má gbà fún ẹ̀mí òkùnkùn láti fàya. Ẹ gbàdúrà, ẹ ké pe Ọlọ́run, ẹ sọ̀rọ̀ àṣẹ jáde. Ẹ sọ̀rọ̀ àṣẹ jáde. Ó ní ọmọ aláṣẹ ni wá, ó ní àwa ó fi àṣẹ sọ̀rọ̀. Ó ní tí a bá nígbàgbọ́ tó kéré bíi kóró mọ́sítádì, ó ní a ó pa àṣẹ fún òkè yìí pé kó ṣídìí, yóò sì ṣídìí. Ìwọ náà pàṣẹ pé Olúwa, aṣọ ìyì, aṣọ ẹ̀yẹ mi, ẹ̀mí mímọ́ má gbà fún ẹ̀mí òkùnkùn láti fàya. Ẹ̀mí mímọ́ má gbà fún ẹ̀mí òkùnkùn láti fàya. Aṣọ ìyì, aṣọ ẹ̀yẹ ọmọ mi, ẹ̀mí mímọ́ ò má gbà fún ẹ̀mí òkùnkùn láti fàya. Aṣọ ìyì, aṣọ ògo mi, Olúwa má gbà fún ẹ̀mí òkùnkùn láti fàya. Olúwa, pé èmi àti ẹ̀mí òkùnkùn níyà. Ẹ gbàdúrà o.
àkókò yìí ò ń ṣe àkókò eré, àkókò iṣẹ́ ni. Téèyàn bá sì ṣiṣẹ́ ó dandan kó kó èrè. Sọ fún Olúwa pé Olúwa, gbogbo ẹ̀mí tó ní kí n máa ṣiṣẹ́ àdúrà kí n má kó èrè, ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ fi wọ́n sínú ìdè. Ẹ fún mi ní agbára àti àṣẹ láti fi wọ́n sínú ìdè. Ẹ̀mí tó ní máa ṣiṣẹ́ kí n má kó èrè iṣẹ́, Olúwa ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ fi wọ́n sínú ìdè. Ẹ̀mí mímọ́ ẹ fi wọ́n sínú ìdè. Ẹ gbàdúrà, àwọn ẹ̀mí kan jẹ́ òṣìṣẹ́. Ẹ̀mí ló lè ṣe ohun tọkàn mi fẹ́ o, ara kò lè ṣe o. Ẹ̀mí ló lè ṣe ohun tọkàn mi fẹ́ o. Ó gbàdúrà yìí pé Olúwa, àwọn ẹ̀mí tó ní mọ́ ṣiṣẹ́ kí n má kéré, àwọn ẹ̀mí tó ń ṣáájú mi kó èrè àdúrà, Olúwa fi wọ́n sínú ìdè. Fún mi ní agbára àti àṣẹ láti fi wọ́n sínú ìdè. Olúwa fún mi ní agbára àti àṣẹ láti fi wọ́n sínú ìdè. Ẹ̀mí tó ní mọ́ ṣiṣẹ́, àbọ̀ mọ̀ pé iṣẹ́ ni kó gbà àwẹ̀, kó gbàdúrà fún ọmọ àjẹ́ kó kéré. Bí àṣedànù ni, ẹ̀mí wo ló ní mọ́ ṣàṣedànù? Ayérayé fún mi ní agbára àti àṣẹ láti fi wọ́n sínú ìdè. Fún mi ní agbára àti àṣẹ láti fi wọ́n sínú ìdè ayérayé. Fún mi ní agbára àti àṣẹ láti fi wọ́n sínú ìdè ayérayé. Ẹ̀mí wo ló ní kó o mọ̀ ṣiṣẹ́ kó o mọ̀ kéré? Ó gbààwẹ̀ wọn jẹ́ ó kéré, ó gbàdúrà wọn jẹ́ ó kéré, ó ṣiṣẹ́ wọn jẹ́ ó kéré. Olúwa fún mi ní agbára àti àṣẹ láti fi wọ́n sínú ìdè ayérayé. Ẹ̀mí tó ní mọ̀ ṣiṣẹ́ lórí ọmọ mi kí n mọ̀ kéré. Ẹ̀mí tó ní mọ̀ ṣiṣẹ́ nínú yìí lórí ayé mi kí n mọ̀ kéré, kí n mọ̀ ra àánú gbà. Ẹ̀mí mọ̀ fún mi ní agbára àti àṣẹ láti fi wọ́n sínú ìdè. Agbára àti àṣẹ láti fi wọ́n sínú ìdè. Ẹ̀mí mọ̀ gbé lé mi lọ́wọ́. Ẹ̀mí mọ̀ gbé lé mi lọ́wọ́. Ayérayé gbé lé mi lọ́wọ́. Agbára wo ló ní mọ̀ ṣiṣẹ́ kí n mọ̀ kéré? Agbára wo ló ní mọ̀ ṣiṣẹ́? Ẹlòmíì wọ́n ti ẹ̀jẹ̀ ó ṣiṣẹ́ kó jọ kó gbogbo èrè jọ. Wọ́n ó sì tọwọ́ bọ èrè yìí, kò sì ní dúró jẹ èrè yìí. Agbára wo ló ní mọ̀ ṣiṣẹ́ kí n mọ̀ dúró jèrè? Agbára wo ló ní kí n mọ̀ ṣiṣẹ́ kí n mọ̀ ṣe lásán? Olúwa fi wọ́n sínú ìdè. Ẹ̀mí mímọ́ fi wọ́n sínú ìdè. Àwọn agbára kan máa ń jẹ́ kí èèyàn ṣiṣẹ́, wọn sì ní jẹ́ kó rà àánú gbà. Nígbà tó bá dé ìgóríta tó ti yẹ kó fọkàn balẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ òkùnkùn lórí èrè yìí, wọn ò sì ní jẹ́ kó kéré. Ó gbàdúrà, ó gba àwẹ̀, àkókò tó yẹ kó bẹ̀rẹ̀ sí kéré àdúrà àti àwẹ̀, wọ́n sì dìde pẹ̀lú ọwọ́ agbára wọn. Ọlọ́run jẹ́ kó yé wa pé àwọn aláṣẹ ibi òkùnkùn, àwọn alágbára, àwọn ẹ̀mí burúkú ojú ọ̀run, àwọn ló ń bá jà, àwọn tí kì í jẹ́ kéèyàn kéré. Sọ fún Olúwa pé Olúwa fún mi ní agbára àti àṣẹ láti borí wọn. Ẹ̀mí mọ́ fún mi ní agbára àti àṣẹ láti borí wọn. Ọlọ́run jẹ́ kó yé mi pé kò sí irú ọ̀nà tí wọn kì í gbà wá. Wọn a máa wá nípa obìnrin, wọn a máa wá nípa ènìyàn, wọn a máa wá nípa ẹranko, wọn a máa wá nípasẹ̀ àlá. Olúwa, àwọn agbára wo ló ní mọ̀ ṣiṣẹ́ kí n mọ̀ kéré? Ẹ̀mí mímọ́ fi wọ́n sínú ìdè. Ayérayé lo oṣù yìí, oṣù táwa yìí, oṣù àánú, oṣù ìtúsílẹ̀. Olúwa fi wọ́n sínú ìdè. Ẹ̀mí mímọ́ fi wọ́n sínú ìdè. Ayérayé fi wọ́n sínú ìdè. Agbára wo ló ní mọ̀ ṣiṣẹ́ kí n mọ̀ ra àánú gbà? Agbára wo ló ní kí n mọ̀ ṣe nínú ayé yìí kí n mọ̀ ṣe lásán? Olúwa fi wọ́n sínú ìdè. Ẹ̀mí mímọ́ fi wọ́n sínú ìdè. Ẹ̀mí mímọ́ fi wọ́n sínú ìdè. Ẹ̀mí mímọ́ fi wọ́n sínú ìdè. Ẹ gbàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tó wá sílé ayé, oríṣiríṣi ẹ̀dá ló wà nínú ayé yìí. Àwọn kan wá èrò òwòrán, àwọn kan wá èrò pàtẹ́wọ́, àwọn kan wá èrò kí ni wọ́n ń ṣe. Olúwa, ọba ayérayé, ọba àwọn ọba, ṣe èmi ní èrò tó wá jèrè nínú ayé, èrè tó wá jèrè àánú, èrò tó wá jèrè ògo, èrè tó wá jèrè àlùyọ. Olúwa, ṣe mí lérè náà. Olúwa, jẹ́ n rí àánú náà gbà. 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 Ẹ̀mí mímọ́, jẹ́ n rí àánú náà gbà. Olúwa, jẹ́ n rí àánú náà gbà. Ẹ wo, àwọn ẹ̀mí kan wà, wọ́n máa ń jẹ́ kéèyàn ṣiṣẹ́ nígbà tó bá yẹ kó o kéré, wọ́n wá jẹ́ kó o tún bẹ̀rẹ̀ iṣẹ́ míì nígbà tí wọ́n jẹ́ kó o rérè àkọ́kọ́ kó. Ẹ̀mí wo ló ní ṣiṣẹ́ àṣedànù tó tún fẹ́ gbé iṣẹ́ agbára lé mi lọ́wọ́? Ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ bá mi fi wọ́n sínú ìdè. Ẹ̀mí mọ́ ẹ fi wọ́n sínú ìdè. Ayérayé ẹ fi wọ́n sínú ìdè. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí afẹ́fẹ́ fún àdúrà àánú tòní. A fẹ́ béèrè fún àdúrà àánú ni lónìí, ṣùgbọ́n Ọlọ́run ní ká lọ béèrè fún agbára àti àṣẹ, power and authority. Ọlọ́run fún wa ní àṣẹ yìí,
ó ní I gave you authority to command. Ó fún wa ní àṣẹ, ó fún wa ní agbára, ó fún wa ní àṣẹ láti sọ, láti pàṣẹ, láti dè àti láti tú. Ọlọ́run fún wa ní agbára yìí. Ó ní ká béèrè fún agbára yìí ká tó bẹ̀rẹ̀ 45 days. Ẹ rí i pé àwọn tá a jọ wà lábẹ́ òun yìí ní àárọ̀ yìí dédé aago 12, ẹ má bínú, mo announce ẹ̀ bọ̀ mi ò sọ ìgbà àti àkókò. Ẹ̀yin tí ẹ lè darapọ̀ mọ́ wa, ẹ múra sílẹ̀. Ọjọ́ 3 ni màá fi wà nínú aginjù láti gba àdúrà. Ìwọ tó láǹfààní láàárọ̀ yìí, ọ̀la aago 12 Australian time yóò jẹ́ aago 2 òru Nigerian time. Oṣù yìí èmi ti sọ pé ọdún yìí èmi ò wá ṣeré. Ọdún yìí ọdún tèmi fẹ́ borí ogun ni. Ọdún yìí ọdún tèmi náà fẹ́ lo àlùyọ ni. Ọdún yìí ọdún tí mo fẹ́ káwọn èèyàn máa wò pé tí mo gbé ṣe ní ayé àṣé nǹkan rere báyìí Ọlọ́run dá mọ́ mi. Ọdún yìí ni ọdún tèmi fẹ́ gbà. Ẹ̀tọ́ mi tó wà lọ́wọ́ alágbára ilé bàbá mi, ọdún yìí ni mo fẹ́ gbà. Bóyá yóò kú ni o, bóyá yóò ṣàìsàn ni o, èmi pinnu pé ọdún yìí ni mo fẹ́ gba ẹ̀tọ́ mi lọ́wọ́ ègún ìdílé. Èmi ò mọ̀ bóyá wọn náà pinnu pé ọdún yìí ló fẹ́ gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ègún ìdílé. Ibi mo ti lọ níyàwó, ogun tí ń bẹ́ńbẹ́, ọdún yìí ni mo fẹ́ gba ẹ̀tọ́ mi lọ́wọ́ wọn. Àwọn alágbára ẹ wò ọ̀sẹ̀ mélòó kan tá a gbàdúrà. Ẹ wo nígbà tí Ọlọ́run ní ká gbàdúrà pé kí Ọlọ́run tó àṣírí ogun wa, kó fi ibi tí ìdè wà nú ayé wa hàn wá. Ẹ gbọ́ nǹkan tí màmá yìí tí Ọlọ́run fi hàn màmá yìí. Ó ní wọ́n mú àwọn lọ sí ibi family house àwọn. Pé family house àwọn yìí lójú ayé, wọ́n gbogbo ọmọ tán bá bí nínú ẹbí, ibẹ̀ náà máa ń rí ibi wọn mọ́. Ibẹ̀ náà máa ń rí ibi wọn mọ́. Ọlọ́run wá mú lọ pé kó wá lọ wo ohun tí ń ṣẹlẹ̀. Kábíyèsí Olódùmarè, wọ́n láwọn ò rí irú àgbàdo bẹ́ẹ̀ kó so ọmọ rí nínú ayé. Pé àwọn wá rí i pé nínú ilẹ̀ yìí àgbàdo wá so, ó wá tutù, ó wá tóbi, èso ẹ̀ wá tóbi gbàngbàngbàngbàngbà. Gbogbo àrà tó yẹ káwọn ọmọ mọ̀lẹ́bí ó mọ̀ dá. Èyí tí ò bá ti lè mọ Jésù nù wọn, èyí tí ò bá ti lè mọ Jésù kó ràánú gbà, gbogbo àrà rere tó yẹ kó mọ̀ dá inú ilẹ̀ ní ti ń dá. Olúwa, gbogbo àrà rere mi tó wà láwọ́ alágbára ilé bàbá mi, ọdún yìí ni Olúwa mo fẹ́ gbà. Ìwọ náà sọ́dàdúrà. Gbogbo àrà rere tó yẹ kọ́ ọmọ ológo, mo wá béèrè pé àwọn ọmọ tó wà nú ẹbí ìbò ni wọ́n ṣe ń ṣe. Kábíyèsí Olódùmarè. Gbogbo àrà rere tó yẹ kí wọ́n máa dá nínú ìdílé wọn, wọ́n sì ń dá sínú ilẹ̀. Àgbàdo wá so mọ́ gbàngbàngbà. Àrà rere tó ń bẹ nínú wọn, wọn jẹ́ wọn ó dá nínú ayé. Inú ilẹ̀ ni wọ́n ń dára rere sí. Olúwa gbà mí. Alágbára ilé bàbá mi, ọdún yìí ni mo fẹ́ gbẹ̀tọ́ mi lọ́wọ́ ẹ̀. Alágbára ilé ìyá mi, ọdún yìí ni mo fẹ́ gbẹ̀tọ́ mi lọ́wọ́ ẹ̀. Ègún tí ń bẹ nílé bàbá mi, ọdún yìí ni mo fẹ́ gbẹ̀tọ́ mi lọ́wọ́ ẹ̀. Inú àdúrà 45 days yìí, Olúwa mo ṣetán láti gba ẹ̀tọ́ mi. Mo lọ́wọ́ alágbára ilé bàbá mi, bóyá ikú ni ó fi fẹ̀tọ́ mi sílẹ̀ o, bóyá àìsàn ni ó fi fẹ̀tọ́ mi sílẹ̀. Lọ́nà àdúrà 45 days yìí, Olúwa mo fẹ́ gba ẹ̀tọ́ mi lọ́wọ́ rẹ̀. Lọ́wọ́ alágbára ìdílé bàbá mi, Olúwa mo fẹ́ gba ẹ̀tọ́ mi. Olúwa lórí òkè yìí fún mi, lò ó fún mi, lo iṣẹ́ ìránṣẹ́ yìí láti gba ẹ̀tọ́ mi. Lọ́wọ́ alágbára ilé bàbá mi, Olúwa lórí òkè yìí láti gba ẹ̀tọ́ mi. Olúwa lò ó láti gba ẹ̀tọ́ mi fún mi. Olúwa lò ó láti gba ẹ̀tọ́ mi fún mi. Ẹ̀yin mọ́ lò ó láti gba ẹ̀tọ́ mi fún mi. Ní orúkọ Jésù, ogun ọ̀run gba ẹ̀tọ́ rẹ fún ọ. Gbogbo àrà rere tó o fẹ́ dá nínú ayé nínú oṣù yìí láti bẹ̀rẹ̀ oṣù yìí lọ, lórúkọ Jésù nínú ọdún yìí ó bẹ̀rẹ̀ sí dára rere náà. Ní orúkọ Jésù Kristi olùgbàlà, ó bẹ̀rẹ̀ sí ẹ worú àwọn ọmọ mọ̀lẹ́bí, inú àwọn ọmọ tó wá láti inú irú ẹbí yìí tí ò bá mọ Jésù yóò kàn mọ́ ṣiṣẹ́ ni, yóò kàn mọ́ ṣiṣẹ́ ni, yóò ṣàmọ́ ṣe gbogbo èrè rẹ̀ inú ilẹ̀ ni wọ́n bò mọ́. Ẹ wo bàbá tí mo gbàdúrà fún, bàbá yìí ní dáadé ẹjọ́ ọmọ òun ò gbọ́ràn, ọmọ òun ò gbọ́ràn, gbogbo ìwà ìdójútì ni ọmọ òun wù. Mo ní bàbá, ibo lẹ sí bí ọmọ yìí sí? Mi ò tiẹ̀ gbàdúrà fún bàbá yìí, ẹ̀mí mọ́kàn ní béèrè pé bo ló sí bí ọmọ yìí sí. Mo ní bàbá, ibo lẹ sí bí ọmọ yìí sí? Ó nínú balùwẹ̀ ni, ilé ìwẹ̀ níbi tí gbogbo ènìyàn ń wẹ̀ sí, ibẹ̀ ni wọ́n sin bí ọmọ sí. Olúwa, bó ló ṣe fẹ́ kọ́ ọmọ ó gbọ́ràn? Ẹlòmíì wẹ ibi dà síbẹ̀, ẹlòmíì wẹ ìbànújẹ́ dà sílé ìwẹ̀ yìí, ẹlòmíì gbọṣẹ lọ́dọ̀ wòlíì ó wá wẹ̀ nínú ilé ìwẹ̀ yìí náà ni, ó wá ní kọ́ ọmọ ó gbọ́ràn. Olúwa, ọdún yìí ni mo fẹ́ gbẹ̀tọ́ mi lọ́wọ́ alágbára òkùnkùn tó ní mi lára. Olúwa, ọdún yìí ni mo fẹ́ gbẹ̀tọ́ mi lọ́wọ́ alágbára òkùnkùn tó ní ayé mi lára. Ẹ̀mí mọ́, ọdún yìí ni mo fẹ́ gbẹ̀tọ́ mi lọ́wọ́ alágbára ilé bàbá mi tó ní mi lára. Ọdún yìí ni mo fẹ́ gbẹ̀tọ́ mi. Ẹ̀yin ogun ọ̀run, agbára àti àṣẹ láti gba ẹ̀tọ́ mi, ó yẹ ẹ fàánú gbé lé mi lọ́wọ́.
agbára àti àṣẹ láti gba ẹ̀tọ́ mi. Olúwa ẹ fàánú gbé lé mi lọ́wọ́, ẹ fàánú gbé lé mi lọ́wọ́, ẹ fàánú gbé lé mi lọ́wọ́. Ẹlòmíì ẹni tó ti ṣe tó ti parí iṣẹ́ rẹ̀ ti kú. Òun ló ṣe ń rí nígbà tó ìjọ́ tó bá ti gbàdúrà tó lágbára, ọjọ́ tó bá ti gbàdúrà tó le, tó rí ẹni tó ti kú nínú ẹbí, tó rí ẹni tó ti kú nínú ìdílé yín, ẹ̀tọ́ rẹ kan ń bẹ lọ́wọ́ rẹ̀ tí Ọlọ́run fẹ́ gbà fún ọ. Tó bá ti gbàdúrà tó lágbára, tó bá ti rí pé obìnrin wa fẹ́ bọ́ ọ lájọṣepọ̀, ó wá jẹ́ ẹni tó mọ̀, ẹ̀tọ́ rẹ ń bẹ ní lọ́wọ́ ẹni, ẹ̀mí mọ́ fẹ́ gbà ẹ̀tọ́ rẹ fún ọ. Ó jẹ́ olùdènà fún ìṣerere rẹ. Gbàdúrà pé Olúwa inú ọdún yìí, agbára tó wà lórí òkè yìí, agbára tó fi pé iṣẹ́ ìránṣẹ́ ìkalẹ̀ ní March 19, pẹ̀lú Isaiah 45, Olúwa mo fẹ́ kó o fi tú mi sílẹ̀, Olúwa mo fẹ́ kó o tú ọmọ mi sílẹ̀, Olúwa mo fẹ́ kó o tú ìdílé mi sílẹ̀, Olúwa mo fẹ́ kó o tú iṣẹ́ mi sílẹ̀ ní orúkọ Jésù. Olúwa mo fẹ́ kó o tú ògo mi sílẹ̀ ní orúkọ Jésù. Olúwa mo fẹ́ kó o tú ayé mi sílẹ̀ lọ́wọ́ alágbára ilé bàbá, lọ́wọ́ ègún ilé bàbá. Ẹ gbọ́ mi, gbàdúrà fún àánú yìí, agbára àti àṣẹ tó fi lè túra rẹ sílẹ̀. Ọmọbìnrin mò ń ṣe program ẹ̀, Ọlọ́run ní ọmọbìnrin yìí ta ló kí lẹ fi èrú gbà nínú ẹbí yín? Kí lẹ fi èrú gbà tó ti gbọ́ ìtàn rí sì ṣe nǹkan kan sí? Ọmọbìnrin ní bàbá àwọn wọ́n lówó, àwọn èèyàn máa wá yá owó èlé. Ẹnìkan wá yá owó èlé lọ́wọ́ bàbá rẹ̀, kò wá rí owó èlé dá padà. Ó wá yá ẹrú lọ́wọ́ àwọn bàbá ńlá wọn, wọ́n á yá ẹrú, wọ́n wá rí ẹrú yìí dá padà. Ẹrú yìí wá kú sí ọ̀dọ̀ ẹni tó yá ẹrú. Bàbá tiẹ̀ wá lọ ọgbọ́n ète pé gbogbo ohun tó ní wọ́n wá fi dípò ẹrú. Ègún sì ń ja àwọn ọmọ. Mo ní kí ló ṣe, irú iṣẹ́ wo ló ti gbé ṣe, nǹkan rere wo ló ti gbé ṣe látọdún tó ti wà nílùú òyìnbó. Ó kàn from one place to another. Bọ́lọ̀ ń ṣe tú sílẹ̀. Ó ń wọlé sórí program, ó ń jáde. Ẹ̀mí máa ń sọ fún mi pé ara ẹ̀ ò lélẹ̀, bó ṣe ń wọlé ló ṣe ń jáde, bó ṣe ń wọlé ló ṣe ń jáde. Ọmọ ẹ̀ wọ́n ń fọmọ dá láàmú. Ngbà mo wá parí program, ó wá pè mí pé dádì èmi ni sà, èmi lọmọ mi sìkì, bí mo ṣe ń wọlé bí mo ń jáde lóòótọ́ mò ń gbàdúrà, mo tún jáde, mo tún pè wọ́n pé báwo la rẹ̀. Mo ní ìtẹ́ gbà lọ́wọ́ àwọn ènìyàn ló ní ìdílé yín lára. Gbàdúrà kọ́lọ́run gba ìwọ kú o. Ìwọ náà ò mọrú ìyà ìmọ̀dí tó ń jẹ, ò mọ tí àwọn baba ńlá rẹ ti ṣe tán ti wu ìwà abi tí wọ́n ti wù, ò mọrú ìwà abi tí wọ́n ti wù tí ègún ẹ̀ wà lórí ìwọ ọmọ. Ó wàá pàṣẹ pé Olúwa agbára àti àṣẹ láti bọ́ lọ́wọ́ ègún yìí nínú ọdún yìí, Olúwa gbé lé mi lọ́wọ́. Nínú ìrìn àjò 45 days yìí, ẹ̀mí mọ́ gbé lé mi lọ́wọ́, ayérayé gbé lé mi lọ́wọ́. Ẹ gbàdúrà, ẹ ké pe Ọlọ́run. Ẹ rí i pé ti máa ń wàásù, mo máa ń sọ pé mo máa ń fẹ́ kí ẹ fi ẹ̀mí Ọlọ́run máa bá ìrìn àjò ìwàásù mi lọ. Ẹ rí i pé tí n bá wàásù, mo máa ń wàásù yìí pé ẹlòmíì ò ní dádì mò ń gbàdúrà mi ò sì rí ọwọ́ Ọlọ́run. Mò ń gbàdúrà mi ò sì rí ọwọ́ Ọlọ́run. O ò lè rọ́wọ́ Ọlọ́run pẹ̀lú jẹ̀lẹ́ńkẹ́ láíláí. Bó ló ṣe fẹ́ rọ́wọ́ Ọlọ́run pẹ̀lú jẹ̀lẹ́ńkẹ́? Ṣé Jésù náà rí ọwọ́ Ọlọ́run pẹ̀lú jẹ̀lẹ́ńkẹ́? Ẹni tó lọ gbààwẹ̀ 40 days and 40 nights só rí ọwọ́ Ọlọ́run pẹ̀lú ìrọ̀rùn? Ẹ ń tara tó o bá ti lè ka Báíbù, ẹlòmíì ó gbàdúrà dákúdájí. Dádì ò tí ì dẹ́, ó dìjẹ́ dádì bá gbé omi síta, ó dìjẹ́ tó bá gbàdọ̀ tí ọ̀lì síta. Ọlọ́run ṣí mi níyè pé wò ó, má jẹ́ wọn ó lù ọ́ pa kí àwọn tó mo fẹ́ rán ọ láti tú sílẹ̀ kan pín iṣẹ́ rẹ tó bẹ̀rẹ̀, má jẹ́ kí wọ́n lù ọ́ pa. Èmi náà ti wá ọ bá ti pè mí, èmi Ọlọ́run Olúwa, ṣé eléyìí ti mọ̀ ọ́, ṣó ti ṣe tán kí n tó dá lóhùn? Ṣó ti ṣe tán kí n tó dá lóhùn? Ẹ já sọ fọ́lọ́run, ọdún tèmi èmi ò fọdún yìí ṣeré, èmi fẹ́ rí àánú gbà lọ́dún yìí ni. Mo fẹ́ rí ìbùkún gbà lọ́dún yìí. Tó bá jẹ́ àwa 10 péré la bá lè ráàánú ọdún yìí gbà, tá a bá ní ẹ̀rí, inú Ọlọ́run kó dùn pé àwọn tó mọ̀ mí, òun fún wọn ní tí wọ́n fẹ́. Ìwọ náà ṣó ṣe tán láti mọ̀ kó o lè gba tó o fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pariwo pé Olúwa agbára àti àṣẹ láti mọ̀ ọ́, agbára àti àṣẹ láti sìn ọ́, Olúwa gbé lé mi lọ́wọ́. Ẹ̀mí mọ́ gbé lé mi lọ́wọ́, ayérayé gbé lé mi lọ́wọ́, ọ̀gá ògo gbé lé mi lọ́wọ́, ọba àwọn ọba gbé lé mi lọ́wọ́. Béèrè fún agbára àti àṣẹ. Oṣù yìí mo ti sọ, kì í ṣe oṣù eré,
kì í ṣe oṣù tí mo jẹ́ pé o gbọ́dọ̀ fi takáìtì tó o bá fẹ́ ní ẹ̀rí níwájú Ọlọ́run, tí wọn náà bá fẹ́ káwọn èèyàn ó dúpẹ́ pé congratulation, oṣù yìí ò ń ṣe oṣù tó o lè fi ṣeré rárá. Oṣù March àti oṣù April kì í ṣe oṣù tó o lè fi ṣeré níwájú Ọlọ́run. Ó sọ fún Ọlọ́run ni pé Olúwa, agbára àti àṣẹ. Ẹjá síbélì wá sí Luke chapter 10 verse 19. Luke chapter 10 verse 19. Ó ní kíyèsí, èmi fún yín ní àṣẹ láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀, àti lórí gbogbo agbára ọ̀tá. Kò sí ohun kan bí ó ti wù kí ó ṣe tí yóò pa yín lára. Ó ti ṣèlérí pé ẹ kíyèsí, èmi fún yín ní agbára àti àṣẹ yìí. Agbára àti àṣẹ yìí ni mi á fẹ́ kí ìwọ náà ó lò pé Olúwa, nínú ìrìn àjò 45 days yìí, fún mi ní ẹ̀mí láti lo agbára àti àṣẹ tó fún mi. Olúwa, fún mi ní ẹ̀mí. Ọ̀tọ̀ ni kéèyàn lẹ́mìí àti lo, ọ̀tọ̀ ni kó o lágbára. Ẹ wò gbà tí ìjì gbẹ̀mí náà sọ́tún sósì. Ṣé agbára tọ́lọ́run fún mi ò sínú ayé mi ni? Ṣé àṣẹ tí mò ń lò ń sí ò sínú ayé mi ni? Ṣùgbọ́n kò sí ẹ̀mí tí mo fẹ́ fi lo agbára àti àṣẹ yìí. Ẹ̀mí sọnù, ẹ̀mí farapamọ́. Bí wọn náà bẹ́ẹ̀ mi ṣe farapamọ́ tí tó agbára wà, ṣùgbọ́n ẹ̀mí farapamọ́. O ò ní ẹ̀mí tó fi lè lo agbára àti àṣẹ yìí. Ó béèrè fún ni pé Olúwa, agbára àti àṣẹ. O ti gbé lé mi lọ́wọ́. Ẹ̀mí tí mo fẹ́ fi lo agbára àti àṣẹ yìí nínú oṣù yìí, nínú ìrìn àjò 45 days yìí, Olúwa gbé ẹ̀mí lé mi lọ́wọ́ ní orúkọ Jésù. Ó yá gbé lé mi lọ́wọ́, 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 ó yá gbé lé mi lọ́wọ́. Ó yá ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ? O ní agbára gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó ti fún ọ ní àṣẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ọjọ́ tá a ti bí ọ la dá agbára mọ́, ọjọ́ tá a ti bí ọ la dá àṣẹ mọ́. Ṣùgbọ́n ẹ̀mí sọnù. Ẹ̀mí tó fẹ́ fi lo agbára àti àṣẹ yìí ó sọnù. Òun ló ṣe rẹ́lòmíì tí ó gbàdúrà yóò gbàwẹ̀. Kò sí ẹ̀mí. Agbára wà, àṣẹ wà, ṣùgbọ́n kò sí ẹ̀mí tó fẹ́ fi lò ó. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ò sí tó lè ra agbára àti àṣẹ yìí lọ́wọ́. Nígbà tẹ́mi náà gbàdúrà káàkiri tí mò ń ṣe gbogbo ẹ̀, ẹ̀mí àti agbára wà lára mi. Kò kúrò bí Ọlọ́run ṣe fún mi, ṣùgbọ́n ẹ̀mí ti sọnù. Agbára àti àṣẹ ń bẹ, ṣùgbọ́n ẹ̀mí sọnù. Ọ̀ǹtí tẹ́mi náà wá ẹ̀mí mímọ́ Ọlọ́run rí, ìgbà náà ni mo tó lè pàṣẹ. Ìgbà náà ni mo tó lè sọ pé ó yá òjò rọ̀, òjò ó sì rọ̀. Ìgbà náà mo tó lè sọ pé ó yá nǹkan báyìí mo fẹ́ kó ṣẹlẹ̀, yóò sì rí bẹ́ẹ̀ nítorí pé mo wá ẹ̀mí mímọ́ rí. Ìwọ náà bẹ̀rẹ̀ sí wá ẹ̀mí mímọ́ rí pé Olúwa, ẹ̀mí mímọ́ tí fi lo agbára àti àṣẹ yìí nínú ìrìn àjò 45 days yìí, Olúwa gbé lé mi lọ́wọ́. Ẹ̀mí mímọ́ gbé lé mi lọ́wọ́, 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 ẹ̀mí mímọ́ gbé lé mi lọ́wọ́. Béèrè fún ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ tó fi lè lo àṣẹ àti agbára tí Ọlọ́run gbé fún ọ yìí. Ó yá béèrè fún ẹ̀mí mímọ́, kí ẹ̀mí mímọ́ náà darapọ̀. Ẹ̀mí mímọ́ ẹlòmíì ti dòkú nípa àwọn ìwà kan. Ó yá béèrè fún ẹ̀mí mímọ́ yìí pé Olúwa, tó náà mi dá, tó náà ẹ̀mí mímọ́ mi dá, kí n lè pàṣẹ, kí n lè pàṣẹ. Olúwa, tó náà ẹ̀mí mímọ́ mi dá, kí n lè pàṣẹ fún olórí ogun ilé bàbá mi, kí n lè pàṣẹ fún olórí ogun ilé ìyá mi, kí n lè pàṣẹ fún olórí ogun ibi iṣẹ́ mi. Olúwa, fún mi ní agbára àti ẹ̀mí mímọ́, agbára ẹ̀mí mímọ́ àti àṣẹ. Olúwa, gbé wọnú ayé mi, ẹ̀mí mímọ́ gbé wọnú ayé mi ní orúkọ Jésù Kristi Olúwa wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Luke chapter 9 verse 1. Luke chapter 9 verse 1. Ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12 jọ, ó sì fún wọn ní agbára òun àṣẹ lórí àwọn ẹ̀mí èṣù gbogbo, àti láti wo alárùn sàn. Ó fún wọn ní agbára lórí ẹ̀mí èṣù gbogbo àti láti wo alárùn sàn, àwọn aláìsàn. Ó fún wọn ní agbára. Ṣé ìwọ náà ti rí i pé Ọlọ́run ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12 jọ, ó sì fún wọn ní agbára òun àṣẹ. Ó pe àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ 12 jọ, ó wá fún wọn ní agbára àti àṣẹ. Ṣé o rí pé agbára àti àṣẹ yìí Ọlọ́run ó ti gbé léwọ̀ náà lọ́wọ́. Ó ti gbé agbára àti àṣẹ ilé ọ lọ́wọ́ kó o lè pàṣẹ fún àìsàn tí ń bẹ nínú ayé rẹ, kó o lè pàṣẹ fún ogun àìrọ́mọbí, kó o lè pàṣẹ fún ogun àìlọ́kọ, kó o lè pàṣẹ fún ogun àìníṣẹ́. Ó fún ọ ní agbára. Ó pe àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ 12. Ẹ wá jẹ́ kí ẹsẹ̀ Bíbélì yé wa o. Bó ṣe pe àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ 12, wọ́n dá lóhùn ní o. Wọ́n dáhùn ní o. Ṣé ìgbà tó ń pè wọ́n náà ṣó dáhùn? Ìgbà tí prophet ń pè ọ́ wá gbàdúrà, ṣó gbàdúrà? Ṣó gbàgbára àti àṣẹ yìí? Ìgbà ó ní wọ́n gbà yìí. Ìgbà tó bá gbà tán báyìí, tá a bá bẹ̀rẹ̀ 45 days, tó bá wá ń pàṣẹ,
tó wá dúpẹ́ pé olúwa mo dúpẹ́ mo lẹ́rìí o dáàdi èmi náà fẹ́ give testimony o, àwọn kan mọ̀ wò pé báwo ló ṣe ṣe. Ìgbà tí wọ́n pè wọ́n pé ó yá máa bọ̀ ẹja gbàdúrà ẹja béèrè fún agbára àti àṣẹ, ìwọ ń béèrè fún lọ́wọ́ báyìí ó sì ń gbà báyìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Jésù ṣe, ó ní ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12, ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12 jọ, ó sì fún wọn ní agbára òun àṣẹ lórí àwọn ẹ̀mí èṣù gbogbo. Ó fún wọn ní agbára àti àṣẹ lórí àwọn ẹ̀mí èṣù gbogbo. Agbára àti àṣẹ yìí nìwọ náà ń gbà lọ́wọ́ báyìí tó fi lè borí ogun èṣù. Nígbà tá a bá ní ó yẹ gbàdúrà kó ogun èṣù ṣẹ́, tó fi lè gbàdúrà tó ogun èṣù fi lè ṣẹ́, agbára náà ló ń gbà báyìí. Bẹ̀rẹ̀ sí gbà, bẹ̀rẹ̀ sí béèrè fún, bẹ̀rẹ̀ sí béèrè fún, bẹ̀rẹ̀ sí béèrè fún agbára yìí, 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 béèrè fún agbára yìí pé olúwa agbára àti àṣẹ, agbára àti àṣẹ téèyàn fi ń borí ogun, agbára àti àṣẹ téèyàn fi ń pàṣẹ fún ẹ̀mí òkùnkùn, olúwa ó yá gbé wọ̀ mí, ẹ̀mí mọ́ gbé wọ̀ mí, ẹ̀mí mọ́ gbé wọ̀ mí, ẹ̀mí mọ́ gbé wọ̀ mí. O ò ní nǹkan méjì tó fẹ́ béèrè fún lónìí o. Tó o bá ti rí agbára àti àṣẹ gbà, o ti rí àánú gbà. Tó o bá ti rí agbára àti àṣẹ gbà, o ti rí ohun gbogbo gbà níwájú lọ́wọ́ Ọlọ́run. Torí tó o bá ti pàṣẹ fún ogun tó ní ọ lára yìí, ó di dandan kó gbọ́, ó di dandan kó gbọ́. Nígbà tí Jésù pàṣẹ fún ìjì, ṣé ìjì ò gbọ́? Agbára àti àṣẹ kan ló lò pé ìjì ó yá panu mọ́, ìdákẹ́jẹ́jẹ́ sì wà. Ìwọ náà tó bá ti gba agbára àti àṣẹ yìí, ó lè pàṣẹ fún ìjì tó wà nínú ìrìn àjò rẹ yìí, ìjì tó ń bẹ nínú ayé ọmọ yìí, ó lè pàṣẹ fún mọ̀mọ́. Tó o bá gba agbára àti àṣẹ yìí, ó lè mọ́ gba agbára àti àṣẹ kó ló fẹ́ gbàdúrà 45 days. Mo ń sọ fún ọ, ẹ̀mí òkùnkùn ó gbógun pé kó o mọ́ lè gbà tán. I'm telling you, wọ́n gbógun pé kó o mọ́ lè gbá tán, oríṣiríṣi nǹkan ìdíwọ́ ni wọ́n fẹ́ gbé dìde fún ọ. Ṣùgbọ́n gbà tí agbára àti àṣẹ ti wà, ó pa wọ́n lẹ́nu mọ́ ni pé ní orúkọ Jésù ó yẹ panu mọ́, wọ́n sì panu mọ́. Torí ọba tó pọ̀ nípa àti agbára ni ó pè wá, ó ní ẹ máa bọ̀, òun ti fún yín ní agbára àti àṣẹ láti lé gbogbo ẹ̀mí èṣù jáde, láti ṣẹ́gun ẹ̀mí èṣù, láti wo gbogbo alárùn sàn. Ìwọ náà ó yá béèrè fún agbára yìí, fi àánú béèrè fún agbára yìí, fi àánú béèrè fún, fi àánú béèrè fún, fi àánú béèrè fún pé olúwa fún mi ní agbára àti àṣẹ, agbára àti àṣẹ tó ń ṣílẹ̀kùn àánú, agbára àti àṣẹ tó ń ṣílẹ̀kùn ojú rere. Olúwa fi fún mi, 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 olúwa fi fún mi ní orúkọ Jésù Kristi olúwa wa, àmín. Ẹ já sí Bíbélì wá sí Exodus chapter 7 verse 10. Exodus chapter 7 verse 10. Mósè àti Áárónì sì wọlé tọ̀ Fáráò lọ, wọ́n sì ṣe bí olúwa ti pàṣẹ fún wọn. Áárónì sì fi ọ̀pá lé ilẹ̀ níwájú Fáráò àti níwájú àwọn ìránṣẹ́ rẹ̀, ó sì di ejò. Kí ló fi ọ̀pá ṣe? Kí ni agbára tí Ọlọ́run gbélé lọ́wọ́ ni. Ó fi ọ̀pá lélẹ̀ níwájú Fáráò, ọ̀pá yìí sì di ejò. Agbára tí Ọlọ́run gbélé lọ́wọ́ ni. Ìwọ náà bẹ̀rẹ̀ sí béèrè fún agbára yìí, bẹ̀rẹ̀ sí béèrè fún agbára yìí, bẹ̀rẹ̀ sí béèrè fún agbára yìí, bẹ̀rẹ̀ sí béèrè fún agbára yìí. Agbára àti àṣẹ olúwa gbélé mi lọ́wọ́, ẹ̀mí mọ́ 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 gbélé mi lọ́wọ́. Agbára àti àṣẹ láti borí ogun. Lórúkọ Jésù ọ̀gá ògo ó yá gbélé mi lọ́wọ́. Agbára àti àṣẹ láti borí ejò olúwa gbélé mi lọ́wọ́. Agbára àti àṣẹ láti borí gbogbo ogun tó ń dìde nínú ìrìn àjò mi, gbogbo agbára àti àṣẹ tó ń dìde lórí ogun àánú tí mi ò fi rá àánú gbà, olúwa gbé agbára àti àṣẹ lé mi lọ́wọ́ kí n lè borí ogun yìí, kí n lè borí ogun yìí, kí n lè borí ogun yìí lórúkọ Jésù. Ìwọ tó wà lábẹ́ òun yìí, ó borí ogun ní orúkọ Jésù, 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 ó borí ogun ní orúkọ Jésù. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde sínú ayé rẹ, gbogbo ẹ̀mí òkùnkùn tó jẹ ọ́ níyà lórúkọ Jésù, gbogbo àwọn ẹni tó súnmọ́, mo fẹ́ kó o gbàdúrà yìí, àwọn ẹ̀mí tó súnmọ́ mi tí wọ́n ń ṣe bí ọ̀rẹ́, olúwa láti da ìrìn àjò mi rú, ẹ̀yin ogun ọ̀run ẹ fa àìsàn dè wọ́n mọ́lẹ̀, ẹ fi iná pín wa níyà. Àwọn ọ̀rẹ́ tó súnmọ́ mi tí wọ́n ń ṣe bí ọ̀rẹ́ tó jí ọ̀tá ni wọ́n, àwọn tó ń bá mi jẹ tó ń bá mi mu, àwọn tá a jọ ń wọlé wọ̀de tó jí ọ̀tá ni wọ́n láti da ìrìn àjò mi rú, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ fi wọ́n sínú ìdè, ẹ fi wọ́n sínú ìdè, ẹ fi wọ́n sínú ìdè, ẹ fi wọ́n sínú ìdè. Ṣé bẹ́ẹ̀ fún wa ní agbára àti àṣẹ láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀? Àwọn tó súnmọ́ tó ń ṣe bí ọ̀rẹ́ tó jí ọ̀tá ni wọ́n, àwọn tó ò lè sá fún, àwọn tó sọ pé àti wọ́n sọ pé àwọn fẹ́ wá
bá ọ tí ó lè sọ pé ẹ má wá mi ò sí lé lórúkọ Jésù tí wọ́n ní ayé rẹ lára tí wọ́n ní ògo rẹ lára ẹ̀mí mọ́ fi wọ́n sínú ìdè 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 agbára tó pín òkun níyà ó lè pín ọ̀pọ̀ wá àti wọn níyà tí ò ní fàjà wọ́n mọ̀ wọ́ lókè rere wọ́n mọ̀ wọ́ wọn nílé débi tó wà mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè gbogbo ẹnikẹ́ni tó súnmọ́ tó tún ní ọ lára ẹni tó ń bọ jẹ tó ń bọ ọmu tó ní ọ lára lórúkọ Jésù iná pín níyà lónìí lórúkọ Jésù àrá ọ̀run pín níyà lónìí lórúkọ Jésù ọ̀run fẹ́ wá agbára pín níyà lónìí gbogbo ẹnikẹ́ni tó súnmọ́ láti já ọ bọ́ níbi ìṣerere gbogbo ẹnikẹ́ni tó súnmọ́ kó o má bàa gbérí lórúkọ Jésù ìṣẹ́ tí Fáráò ṣe ó ṣẹ̀ṣẹ̀ níwájú Dáfídì lórúkọ Jésù wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹ̀ṣẹ̀ níwájú rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹ̀ṣẹ̀ gbogbo ẹnikẹ́ni tó súnmọ́ ọ̀sẹ̀ tó tún lòun ó faṣọ ìyà lára rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó súnmọ́ tó ń bọ̀ jẹ tó ń bọ̀ mú tó rí bí sású tó ń fọ̀rọ̀ lọ tó ń dúró bí olóore tó ń dúró bí aláàánú ṣùgbọ́n àwọn ni wọ́n ń fi bí jà ọ́ àwọn ni wọ́n ń fogun jà ọ́ bó sọ lórúkọ Jésù lónìí ọ̀run pín níyà ọ̀run pín níyà ọ̀run pín níyà ọ̀run dójú tì wọ́n ọ̀run dójú tì wọ́n ọ̀run dójú tì wọ́n ọ̀run dójú tì wọ́n ní orúkọ Jésù ọ̀run dójú tì wọ́n gbogbo ẹnikẹ́ni tó ní kó o máa ṣiṣẹ́ tó ní kó o máa ní èrè jẹ lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó ń ṣe ọ́ níbi tó tún kí ọ pẹ̀lẹ́ mo sọ lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ àìrójú àìráyè ọ̀run dá lé wọn lọ́wọ́ ọ̀run dá sí wọn lágbádá ní orúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó ń bọ́ ọ jẹ ẹnikẹ́ni tó ń bọ́ ọ mú tó tún ní ọ lára tó tún pọ́n ọ lójú lórúkọ Jésù àìrójú àìráyè ọ̀run gbélé wọn lọ́wọ́ ọ̀run gbélé wọn lọ́wọ́ ọ̀run gbélé wọn lọ́wọ́ ní orúkọ Jésù mo fẹ́ kó o gbàdúrà yìí pé Olúwa àánú ni mo béèrè o 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 àwíjàre mà kọ́ o àánú ni mo béèrè o àánú ni mo béèrè o bàbá àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àwíjàre mà kọ́ o àánú ni mo béèrè o béèrè fún àánú ó ti lè ṣàwíjàre nítorí pé agbára àti àṣẹ ò sí pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ó ti gba agbára àti àṣẹ báyìí bẹ̀ẹ̀ sí béèrè fún àánú bẹ̀ẹ̀ sí kọrin yìí pé àánú ni mo béèrè o bàbá àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àwíjàre mà kọ́ o àánú ni mo béèrè o àánú ni mo béèrè o bàbá àánú ni mo béèrè o àánú ni mo béèrè o Jésù àánú ni mo béèrè o àwíjàre mà kọ́ o àánú ni mo béèrè o ó yá gbàdúrà èmi ò mọ̀wọ́ tó ń gbọ́ mi ìgóríta tí ọ̀rọ̀ rẹ dé tó ti ní ìdí àánú lórúkọ Jésù ilẹ̀kùn àánú kó ṣí fún ọ ilẹ̀kùn àánú kó ṣí fún ìdílé rẹ ìgóríta tó ọ̀rọ̀ ọmọ rẹ dé tí ọmọ rẹ ti ní ìdí àánú ní orúkọ Jésù Kristi ilẹ̀kùn àánú kó ṣí 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 mo pa á láṣẹ ni mi ò dá lábàá ìgóríta tó dé tó rò pé bóyá kò ṣàánú mọ́ ìgóríta tó dé tí ọ̀rọ̀ yìí fi ń bà ọ́ nínú jẹ́ lónìí lórúkọ Jésù Kristi olùgbàlà ilẹ̀kùn àánú ṣí fún ọ lónìí ilẹ̀kùn àánú ṣí fún wa àtìdílé rẹ ilẹ̀kùn àánú ṣí fún wa àtìdílé rẹ ìgóríta tó wà tí àwọn ẹni bí fi ọ́ ṣe yẹ̀yẹ́ tí wọ́n rò pé àwọn ò rí ọ mú mo sọ lórúkọ Jésù ọ̀run gbé ọ jù wọ́n lọ ọ̀run gbé ọ ga 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 jù wọ́n lọ ìgóríta tó dé tí ọ̀tá lé ọ̀tá láwọn ò ní dẹ̀yìn nítorí pé Fáráò lé àwọn ọmọ Ísírẹ́lì kò dẹ̀yìn ṣùgbọ́n parun mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ogun tó lé ọdẹ gòríta kò yé mi báyìí lónìí lórúkọ Jésù ogun náà parun lónìí mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ogun náà parun lónìí mo sọ gẹ́gẹ́ bí agbára àti àṣẹ tí ọ̀run fún mi lónìí lórúkọ Jésù Kristi ogun náà parun lónìí ní orúkọ Jésù ogun náà parun lónìí ní orúkọ Jésù ogun náà parun lónìí àní ìgòríta tó sáré dé èmi ò mẹ́ni náà tó ti wò pé kò yé mi mọ́ mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ogun tó lé ọdẹ ìgóríta yìí lórúkọ Jésù ogun náà parun lónìí àwọn mẹ́sẹ̀lì bojú wẹ̀yìn wọn ò rí Fáráò mọ́ mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run
ìwọ náà bojú wẹ̀yìn lónìí o ò rí ogun yìí mọ́. Ogun ilé bàbá rẹ lónìí ogun yìí dàwátì. Ogun ilé ìyá rẹ lónìí ogun yìí dàwátì. Ogun ilé ọkọ rẹ ogun yìí dàwátì. Ogun ilé ìyàwó rẹ ogun yìí dàwátì. Ogun ibi iṣẹ́ rẹ ogun yìí dàwátì. Ní orúkọ Jésù Kristi ó ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gùn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ já sí Bíbélì wa sí Exodus chapter 9 verse 13. Exodus chapter 9 verse 13. Exodus chapter 9 verse 13. À ń sọ̀rọ̀ nípa agbára àti àṣẹ. Agbára àti àṣẹ. Olúwa sì wí fún Mósè pé dìde ní kùtùkùtù òwúrọ̀ kí o sì dúró níwájú Fáráò kí o sì wí fún pé báyìí ni Olúwa Ọlọ́run Hébérù wí, jẹ́ kí àwọn ènìyàn mi kí ó máa lọ kí wọ́n lè sìn mí. Báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Lọ sọ bẹ́ẹ̀. Ó ní ó yá dìde lọ sọ bẹ́ẹ̀ fún Fáráò pé báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí, jẹ́ kí àwọn ènìyàn mi máa lọ. Ọlọ́run ní kí ogun ilé bàbá rẹ jẹ́ olóhùn ò ní gbọ́. Ó ní jẹ́ kí ogun ilé ìyá rẹ kó jẹ́ kó lọ, ogun ilé ìyá rẹ lóhùn ò ní gbọ́. Ogun ọ̀rẹ́ ní Ọlọ́run ní jẹ́ kọ́mọ yìí ó lọ lóhùn ò ní gbọ́. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè bí Fáráò ṣe lóhùn ò ní jẹ́ wọn ó lọ tí ó sì jẹ́ wọn ó lọ ní ìrọ̀rùn ṣùgbọ́n kábàámọ̀ pé òun ò jẹ́ wọn lọ. Lórúkọ Jésù ogun tó lóhùn ò ní jẹ́ orógolo, ogun tó lóhùn ò ní jẹ́ kó o lọ. Lórúkọ Jésù ogun náà kó bẹ̀rẹ̀ sí kábàámọ̀ lórí ọmọ rẹ, lórí ọkọ rẹ, ogun náà kó bẹ̀rẹ̀ sí kábàámọ̀ lórí ìrìn àjò ìgbéyàwó rẹ, ogun náà kó bẹ̀rẹ̀ sí kábàámọ̀. Àlógun tó lóhùn ò ní jẹ́ kó o ráàánú gbàṣẹ. Ọlọ́run ní jẹ́ kí àwọn ènìyàn mi ó lọ. Ó ní òun ò ní jẹ́ wọn ó lọ. Ogun tó lóhùn ò ní jẹ́ ó lọ. Lórúkọ Jésù nínú ìrìn àjò 45 days ogun náà dàwátì lónìí. Ní orúkọ Jésù ogun náà dàwátì lónìí. Aṣọ ogun náà dá lágbára, aṣọ di aláìlágbára mọ́. Lórúkọ Jésù ogun yìí aṣọ di aláìlágbára mọ́. Lórí ayé rẹ, lórí ayé ọmọ rẹ, aṣọ di aláìlágbára mọ́. Lórí iṣẹ́ rẹ, aṣọ di aláìlágbára mọ́. Lórí ìrìn àjò rẹ, aṣọ di aláìlágbára mọ́. Lójú àlá, aṣọ di aláìlágbára mọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ bá mi ṣí Bíbélì sí Psalm 24. Psalm 24 verse 7 to 8. Verse 7 to 8. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà, kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọ inú ilé wa. Ó ní ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà, kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Ilẹ̀kùn wo ló lòun ò ní jí o lọ? Lórúkọ Jésù ilẹ̀kùn alágbára ilé bàbá àti ìyá rẹ wo ló lòun ò ní jí o lọ? Lónìí ọ̀run fi wọ́n ṣẹ̀sín. Ní orúkọ bàbá ọmọ àtẹ̀mọ́ ọ̀run fi wọ́n ṣẹ̀sín. Ní orúkọ Jésù Kristi ọ̀run fi wọ́n ṣẹ̀sín. Ta ni ọgbà tí Ọlọ́run bá pàṣẹ ta ló lè sọ pé kò rí bẹ́ẹ̀? Ó ní ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà, kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Nígbà tí ọ̀gá ògo pàṣẹ ta ló fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀? Nígbà tí alágbára ọ̀run ní kébì ó pàṣẹ sínú ayé rẹ ta ló fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀? Ta ló fẹ́ dí àṣẹ yìí lọ́wọ́? Gbogbo ẹnikẹ́ni tó fẹ́ dí àṣẹ àánú rẹ lọ́wọ́ pé ò ní ràánú gbà ní ìgóríta tó dé yìí, lórúkọ Jésù ọ̀run fi wọ́n ṣẹ̀sín. Lórúkọ Jésù ọ̀run fi wọ́n ṣẹ̀sín. Ilẹ̀kùn wo láti mọ́ pé kò sọ́nà àbáyọ fún mọ́? Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ó yẹ ẹ lọ ráàánú gbà, ó yẹ ẹ lọ ráàánú gbà, ó yẹ ẹ lọ ráàánú gbà. Ilẹ̀kùn náà ṣí lónìí, ilẹ̀kùn náà ṣí lónìí, ilẹ̀kùn náà ṣí lónìí, ilẹ̀kùn náà ṣí lónìí. Mo sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ. Ó ní ta ni ọba ògo yìí? Olúwa tí ó le, tí ó lágbára. Ọ̀gá tó lágbára ó ní ọba ògo yìí. Ta ló wá lè dá dúró? Ta ló lè di agbára rẹ̀ lọ́wọ́? Gbogbo ẹ̀mí kẹ́mi tó ń di agbára Ọlọ́run lọ́wọ́ nínú ayé rẹ̀, lórúkọ Jésù ilẹ̀ gbé mì lónìí. Ẹ̀mí oṣó ni, ẹ̀mí àjẹ́ ni nílé bàbá àti ìyá rẹ̀, ilẹ̀ gbé mì lónìí. Ẹ̀mí tó ń di ẹ̀mí Ọlọ́run lọ́wọ́ nínú iṣẹ́ rẹ̀, ẹ̀mí tó ń di ẹ̀mí Ọlọ́run lọ́wọ́ nínú òwò rẹ̀, ẹ̀mí tó ń di ẹ̀mí Ọlọ́run lọ́wọ́ nínú àṣeyọrí rẹ̀, ẹ̀mí tó ń di ẹ̀mí Ọlọ́run lọ́wọ́ lórí ìwé ìgbélú rẹ̀, lórúkọ Jésù ilẹ̀ gbé mì lónìí. Ilẹ̀ gbé mì lónìí. Lórúkọ Jésù ilẹ̀ gbé mì lónìí. Lórúkọ Jésù ilẹ̀ gbé mì lónìí. 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 Ní orúkọ Jésù Kristi mo sọ kó tó di ọjọ́ Friday ó ní ẹ̀rí. Ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ó ní ẹ̀rí. Ní orúkọ Jésù Kristi olùgbàlà ó jẹ́rìí sí agbára Ọlọ́run. Ní orúkọ bàbá, ní orúkọ ọmọ ó jẹ́rìí sí agbára Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ já sí Bíbélì wa sí Matthew chapter 22 verse 29. Matthew chapter 22 verse 29. Matthew chapter 22 verse 29. Jésù dáhùn ó sì wí fún wọn pé ẹ̀yin ṣìnà nítorí ẹ̀yin kò mọ ìwé mímọ́, ẹ kò sì
mọ agbára Ọlọ́run. Níbo lèmi àti ẹ ti ṣìnà nítorí pé a ò ka ìwé mímọ́, a ò sì mọ agbára Ọlọ́run. Níbo la ti ṣìnà? Níbo la ti ṣìnà? Níbo la ti ṣìnà? Níbo lìwọ ti ṣìnà? Níbo lèmi ti ṣìnà? Ṣùgbọ́n nígbà yìí o ti mọ agbára Ọlọ́run. Ọlọ́run sì ní kó o béèrè fún agbára àti àṣẹ. Agbára àti àṣẹ téèyàn fi rí àánú gbà o ti ń béèrè fún báyìí lórúkọ Jésù. Àlọ́ ò tún ṣìnà mọ́. Gbogbo ibi tó ń lọ tó fi ń ṣì ọ̀nà láti òní lọ ò tún ṣìnà mọ́. Gbogbo ẹnikẹ́ni tó ń bá dòwò pọ̀ tó fi ń ṣì ọ̀nà kúrò ní ọ̀nà Ọlọ́run, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ò tún ṣì ọ̀nà mọ́ lórúkọ Jésù Kristi olùgbàlà. Ò tún ṣì ọ̀nà mọ́ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ò tún ṣì ọ̀nà mọ́. Gbogbo alábàárìn tó mú ọ ṣìnà tó fi ń sọ agbára nù, tó fi ń sọ àṣẹ nù, ò tún bá wọn rìn nà mọ́, ò tún bá wọn rìn mọ́. Àánú kó máa wá ọ rí lórúkọ Jésù Kristi olùgbàlà. Àánú kó máa wá ọ rí, 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 àánú kó máa wá ọ rí ní orúkọ Jésù. Gbogbo ìwọ tó rí àmì ṣe, ibi tó ro kàánú sí lọ́sẹ̀ yìí, ibi tó ro kàánú sí lọ́sẹ̀ yìí ní orúkọ Jésù Kristi, ó yá àánú kó rí gbà, àánú kó rí gbà, ó rà àánú gbà, kó 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 rà àánú gbà ní orúkọ Jésù Kristi. Agbára wo ló máa ń tilẹ̀kùn àánú mọ́ ènìyàn? O ti rà àánú gbà ṣùgbọ́n agbára kò jẹ́ káàánú yìí ó fọhùn. Gbogbo agbára tí ò jẹ́ káàánú fọhùn nínú ayé rẹ lórúkọ Jésù ọ̀run sọ wọ́n dòkú. Ní orúkọ Jésù ọ̀run sọ wọ́n dòkú. Ní orúkọ Jésù ọ̀run sọ wọ́n dòkú. Ní orúkọ Jésù ọ̀run sọ wọ́n dòkú. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí, agbára tí ò jẹ́ káàánú fọhùn lónú ìrìn àjò rẹ, agbára tí ò jẹ́ káàánú fọhùn lórí ayé rẹ, agbára tí ò jẹ́ káàánú fọhùn lórí ayé ọmọ rẹ, agbára tí ò jẹ́ káàánú fọhùn lórí ayé ọkọ rẹ, lórúkọ Jésù mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, agbára náà dòkú lónìí. Ní orúkọ Jésù agbára náà dòkú lónìí. Bí agbára bá lè fọhùn lórí ayé mi, bí àánú bá lè fọhùn lórí mi, lórúkọ Jésù àánú kó fọhùn nínú ayé rẹ. Lórúkọ Jésù àánú kó fọhùn nínú ayé rẹ. Nígbà tó dé ìgóríta kò yé mi mọ́, nígbà tó dé ìgóríta kò sọ́nà mọ́, tí àánú sì dìde fún mi, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, àánú kó dìde fún ọ, 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 àánú kó dìde fún ọ. Àní bí àánú bá lè dìde fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n wo òkun níwájú pé báwo làwọn ṣe fẹ́ la òkun yìí já, Fáráò rèé lẹ́yìn, òkun ló sì wà níwájú yìí, báwo la ṣe fẹ́ ṣe tí àánú dìde fún wọn nígbà tí wọ́n lérò. Lórúkọ Jésù ìwọ tó wà lábẹ́ ohùn tó rí àmì yìí ṣe, àánú ńlá kó dìde fún ọ lónìí. Àánú tó ò lérò kó dìde fún ọ lónìí lórí tó ti ròpin yìí pé kò sọ́nà àbáyọ mọ́. Lórúkọ Jésù àánú kó dìde fún ọ, àánú kó fọhùn, àánú kó fọhùn, àánú kó fọhùn, àánú kó fọhùn, àánú kó fọhùn ní orúkọ Jésù Kristi. Àánú kó fọhùn lórí ayé ọmọ rẹ, lórí ayé ọkọ rẹ, lórí ayé ìyàwó rẹ. Àánú kó fọhùn nínú ìgbéyàwó rẹ, àánú kó fọhùn lórí iṣẹ́ rẹ, àánú kó fọhùn ní orúkọ Jésù. Àánú kó fọhùn, àánú kó fọhùn, àánú kó fọhùn, àánú kó fọhùn ní gbogbo ibikíbi tó ti kàánú sí tó rí gbà. Ogun tó dúró tì ọ́ pò ní ràánú gbà. Ó lórúkọ Jésù ìpínyà kó dé bá yín lónìí. Ìwọ àtógun yìí ìpínyà kó dé bá yín lónìí. Ẹ̀jẹ̀ ìbí tó dúró tì ọ́ tó lò ní ràánú gbà. Lórúkọ Jésù Kristi, ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ẹ̀jẹ̀ náà yí padà lónìí. Ó yá bẹ̀rẹ̀ sí ràánú gbà. Ẹ̀jẹ̀ ìbí tó ń takò ọ́ níbi tó ti yẹ kó ràánú gbà, ègún ìbí tó ń takò ọ́ níbi tó yẹ kó ti ràánú gbà, lórúkọ Jésù a pín yín níyà lónìí. Ẹ̀mí máa pín yín níyà lónìí. Ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, 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 hallelujah. Ògo f'Olódùmarè, ògo f'Olódùmarè, ògo f'Olódùmarè. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn Ọlọ́run lógo. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé orúkọ Ọlọ́run alààyè ga, ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn lógo. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ pé Olúwa ó ṣé fún àánú tòní, pé mo rí gbà, pé mo wà nínú àwọn tó ní ìpín rere nínú àánú tòní. Ẹ̀mí mọ́ ó ṣé o, ayérayé ó ṣé, ọba àwọn ọba ó ṣé o. A ó sì máa yìn ọ́ lógo, a ó máa gbé ọ ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé a kó àdúrà òní lórúkọ Jésù. Àdúrà òní ṣe tiwa tì lórúkọ Jésù.
oṣù yìí oṣù ayọ̀ ni yóò jẹ́ fún wa lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mọ́. Bá a ṣe fẹ́ gba àwẹ̀ 45 days yìí, a ó rí ojú rere Ọlọ́run. Àwẹ̀ 45 days wa yóò bẹ̀rẹ̀ ní on the 19 gẹ́gẹ́ bí a ṣe sọ lórúkọ Jésù. Èmi àti ẹ a ó sì rí àánú gbà. Àwẹ̀ wa 45 days yóò bẹ̀rẹ̀ ní on the 19 of this month. On the 19 of this month, the God of Isaiah 45, O Lord, attends to my cry. Olúwa, gbọ́ ohùn ẹkún mi. Ẹ̀mí mọ́, gba ohùn ẹkún mi. Jẹ́ kí n ráàánú gbà. Ìwọ náà máa bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ rí i pé a ti ń gba àdúrà yìí. Láàárọ̀ yìí, mo wà nínú igbó níbi tí mo ti lọ gbàdúrà nínú aginjù. Ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ yóò dára fún yín. Ẹ̀yin tẹ́ ẹ lọ gbọ́ fídíò yìí lẹ́yìn kẹ́yìn náà lọ fi gba àdúrà. Ọjọ́ mẹ́ta ni o. Yóò sì wáyé ní aago 2 òru Nigerian time lọ́la. Yóò jẹ́ aago 12 ọ̀sán Australian time ní ọ̀la ní agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni yóò wáyé ní ọjọ́ Friday. A ó sì rí ojú rere Ọlọ́run. A ó rí àánú gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi ní àṣálẹ́ yìí yóò dára fún wa. Àwa ti wà ní àṣálẹ́ ní orílẹ̀-èdè Australia. A ó sì rí àánú gbà. Ẹ rí i pé tí mo bá wàásù tàbí tí mo bá ń sọ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ rí i pé mo máa ń tẹnu mọ́. Ọ̀pọ̀lọpọ̀ tí ì mọ ìdí tó ti wálé ayé. Ọ̀pọ̀lọpọ̀ ó rò pé eré ni òun fi lè rí nǹkan gbà ní ọwọ́ Ọlọ́run. Kò rí bẹ́ẹ̀ o. Ẹ lọ wo àwọn ìránṣẹ́ Ọlọ́run òtítọ́ tí wọ́n bá sọ bí wọ́n ṣe gba agbára. Ẹ̀yin gan ó ṣàánú pé wàá ó ga o. Ṣùgbọ́n ìwọ rò pé ìwọ náà lè rí ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Kò sí ọ̀fẹ́ o. Tí Bíbélì wá sọ pé ọ̀fẹ́ láì fọ́ kò sí ọ̀fẹ́ o. Ọ̀fẹ́ tó ń sọ ni pé kì í ṣe pé kí ni mo fẹ́ ta omi fún ọ, mo fẹ́ ta anointing oil fún ọ, àbí mo fẹ́ kó o sanwó kí n tó gbàdúrà fún ọ. Ohun tí Bíbélì sọ nìyẹn o. Ṣùgbọ́n kó o tó rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run kì í ṣe ọ̀fẹ́ o. O gbọ́dọ̀ fi ayé rẹ fún. O gbọ́dọ̀ wá. Ó ní ẹ wá mi. Ó ní ẹ kànkùn. Kò ní o dúró sẹ́nu ọ̀nà. Tó bá dúró sẹ́nu ọ̀nà tó bá kànkùn ó pẹ́ ń bẹ̀. Kí wà nínú ibi tí mo wà ń sì kéèyàn kan wá dúró sẹ́nu ọ̀nà kó má kànkùn. Ṣé mo lè mọ̀ pé ó wà ń bẹ̀? Torí ẹ̀ ni mo ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ ò mọ nǹkan tí wọ́n wá nínú ayé ìwà ṣe. Wọn mọ irú ògo tí Ọlọ́run fún wọn. Ọlọ́run ó sì jẹ́ kó yé wọn lórúkọ Jésù. Ẹlòmíì mo ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá, ó gbàdúrà fún odidi 10 years. Ó gbàdúrà fún 20 years. Ìyípadà kankan kò sì dé bá ayé rẹ. Wo ara rẹ wò pé Ọlọ́run ní kí n wá òun ṣe mo wá. Ó ní kí n kanlẹ̀kùn ṣe mo kàn án. Ṣé bí mo ṣe ń wá ló ṣe yẹ kí n wá? Ẹ wò mí àtàárọ̀ mo wà nínú aginjù. Mo kúrò ń bẹ̀ mo lọ bí iṣẹ́. Mo ṣe ń dé lálẹ́ yìí mi ò lo 30 minutes tí mo fi bẹ̀rẹ̀ àdúrà again báyìí. Ṣé lẹ́nìkan kàn á gbé fóònù dáadé ẹjọ́ ẹ gbàdúrà fún mi? Ìwọ tó mọ tó ń ṣe tó ń ta kátìkì orí Facebook, èmi dá wọn lóhùn. Ní tó bá wù ọ́ kó o lò bá ní ìgbéraga ni. Ṣùgbọ́n gbà tó bá ń béèrè fún ẹ̀mí mọ́ tí ẹ̀mí mọ́ Ọlọ́run bá fara hàn ọ́, ó mọ̀ pé kì í ṣe ìgbéraga pé ọmọkùnrin fẹ́rẹ̀ ẹni ṣe ń bẹ òtútù ọ̀rọ̀ pé kó o súnmọ́ Ọlọ́run, kó o wá Ọlọ́run lójú méjèèjì. Nígbà tí ìyàwó wòlíì mi bẹ́ mi sòótọ́ ọ̀rọ̀ tí mo wá Ọlọ́run tí mo rí lójú méjèèjì, ta ló ń gbádùn ẹ̀ nínú èmi àti màmá yìí? Ta ló ń gbádùn ẹ̀? Ṣé màmá yìí ló wà níbi tí mo wà yìí? Ṣé màmá yìí ni? Ọlọ́run ó jẹ́ kó yé wa. Àìmọye àwọn tó ti sọ dádì mo rọ́wọ́ Ọlọ́run, dádì mo rí ìyanu, dádì mo rí ìyanu. Àwọn mélòó ni mo rí mọ́ lónìí? Ṣé mi ni mò ń gbádùn ẹ̀ sí? Ṣé wọ́n rántí mi mọ́? Ṣé wọ́n rántí mi? Dádì orí òkè àjọ máa kọ́ ni. Dádì ìkílẹ̀ nídìí lórí òkè àjọ máa ṣe ni. Ṣé ìgbà tí ìyanu ṣẹlẹ̀ nínú ayé wọn ṣé wọ́n rántí mi mọ́? Ẹkún ti ẹ̀gbọ́n tọmọkùnrin tí wọ́n tẹ aráàlú òyìnbó wá sí pọ́tírì fún tó tún kọ́ ọmọ ẹ̀ lọ ìlú òyìnbó. Ibi ilẹ̀ ti gbọ́ tí mo play fún ìbẹ̀rẹ̀ tó dé dádì òun ó mọ sàdá mẹ́wàá síbi kò tí ẹ̀ sọ́fìrì débi pé yóò sàdá mẹ́wàá. Ṣé mi ni mò ń gbádùn ẹ̀ nígbà tí ìyanu ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ sìn? Yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì rí àdúgbà tí ìránṣẹ́ Ọlọ́run bá sọ nǹkan kan pé nǹkan báyìí ni o lè ṣe tí ayé rẹ fi lè da. Gbàdúrà pé Olúwa ẹ̀mí ìgbéraga tí ń jẹ́ kí n ṣi ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ sọ́dọ̀kú nínú ayé mi. Ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́ ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kó tún ayé wọn ṣe, ṣùgbọ́n ẹ̀mí ìgbéraga ń sọ ìwàásù ìdí nǹkan míì nínú etí wọn. Sọ fún Ọlọ́run pé Olúwa sọ ẹ̀mí ìdí òkú nínú ayé mi, láì jẹ́ pé o bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ kó o sì yí padà. Kò sí nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Èmi ò sì ní jẹ́ kó fa àkókò mi ṣòfò fún àwọn tí mo sì wúlò fún, àwọn tí Ọlọ́run sì fẹ́ lò mí fún tó ń sọ fún mi pé o ò tí ì débi tí mo ti fẹ́ lò ọ́ gangan. Rárá o.
ìwọ tó mo ti sọ ẹni tó bá ti gbé apá àjọ gbéra wa yóò sì dára fún wa lórúkọ Jésù. A ó sì rí àánú gbà. 45 days fasting and prayer yìí ẹ má fi ṣeré rárá títí tí a ó fi bẹ̀rẹ̀ ní on the 19 a ó mọ̀ gbàdúrà a ó sì mọ̀ rí ojú rere Ọlọ́run. Ẹ má gbàgbé ní ọjọ́ Friday aago 10 alẹ́ Nigerian time náà ni program ó wáyé bó ṣe máa ń wáyé. Àwọn tó bá sì ní ẹ̀rí a fún wọn ní 20 minutes péré ni tó bá ti kọjá 20 minutes torí àwọn nǹkan tá a fẹ́ ṣe last prayer tá a ṣe tá a fi wọnú 45 days fasting and prayer ní lágbára Ọlọ́run ẹ̀mí mọ́ sì jẹ́rìí ara ẹ̀ nínú ayé wa a ó sì rí ojú rere Ọlọ́run. Àwa náà ní ìpín rere nínú 45 days yìí bí àwọn tí ṣáájú ṣe ní ìpín rere lórúkọ Jésù ẹ̀yin náà ó ní ìpín rere ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mọ́ ẹ ó ní ìpín rere ní orúkọ Jésù Kristi olùgbàlà a ó ní ìpín rere o ojú òsì ní tiwa. Gbogbo ẹ̀yin tí ẹ bá mi dá sí ọ̀rọ̀ ọmọbìnrin yìí mo sọ lórúkọ Jésù ẹ ò ní tọrọ jẹ lórúkọ Jésù ẹ ò ní dààmú lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mọ́ ìpọ́njú ò ní dé bá yín èṣù ò ní gbọmọ lọ́wọ́ yín lórúkọ Jésù èṣù ò ní gbàṣọ ẹ̀yẹ yín aṣọ ògo yín èṣù ò ní gbà lọ́wọ́ yín. Ọmọbìnrin yìí wọ́n lásìdẹ̀ǹtì àǹtí ẹ̀ ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ òun nìkan ló survive ohun tó survive náà rèé ọwọ́ méjèèjì sì ti jẹrà tán ọwọ́ méjèèjì ó ti ṣe kíni ó ti jẹrà tán ọwọ́ ẹ̀ méjèèjì ó ti jẹrà. Gbogbo ẹ̀yin tí ẹ bá mi dá sí láti ràn án lọ́wọ́ lórúkọ Jésù ìrànlọ́wọ́ ò ní fi ayé yín sílẹ̀ lórúkọ Jésù. Ẹ̀yin àti ìdílé yín ẹ̀ ní tọrọ jẹ lórúkọ Jésù. Ogun àìsàn kò ní jẹ́ ti yín ogun ẹ dáwó fún lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ kò ní jẹ́ ti ẹ̀yin àti ìdílé yín lórúkọ Jésù. Ẹ ó máa rí ojú rere Ọlọ́run ẹ ó sì máa rí ojú rere ẹ máa rí ojú rere Ọlọ́run lórúkọ Bàbá ní orúkọ Ọmọ ní orúkọ Ọlọ́run Ẹ̀mí Mímọ́ ẹ ó máa rí ojú rere Ọlọ́run ní gbogbo ọ̀nà yín lórí àwọn ọmọ yín ẹ máa rí ojú rere Ọlọ́run. Wọ́n ní dáwó òdì fún yín lórúkọ Jésù ẹ ò ní tọrọ jẹ. Mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ yín èmi lẹ ṣe fún o Ọlọ́run lẹ sì ṣe fún Ọlọ́run tẹ́ ṣe fún yóò sì san fún yín ní ìlọ́po lórúkọ Jésù. Ẹ ó rí àánú gbà lórúkọ Jésù. Èmi náà ò mọ̀ rí kì í ṣe fámìlì mi kì í ṣe bí mi ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ló lọ bá wọn pé kí wọ́n fún òun lóúnjẹ kí ló ṣe ẹ́ lọ́wọ́ ó sì ṣàlàyé tó ṣe wọ́n tó ṣe lọ́wọ́ tó ṣẹlẹ̀ sí wọn. Yóò dára fún yín ọmọ yín ò ní dọmọ ọlọ́mọ lórúkọ Jésù lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mọ́ ọmọ yín ò ní dọmọ ọlọ́mọ ẹ ó mọ̀ rí àánú gbà. Mo dúpẹ́ lọ́wọ́ yín o yóò dára fún yín ní orúkọ Jésù ẹ ó rí àánú gbà. Ẹ jẹ́ ká pàdé ní aago 2 òru Nigerian time lọ́la yóò jẹ́ aago 12 ọ̀sán ti Australian time a ó rí àánú gbà lórúkọ Jésù ojú òní tiwa gbogbo tá a bá dáwọ́lé yóò yọrí sí rere. Oṣù kẹta yìí yóò jẹ́ oṣù ayọ̀ fún wa lórúkọ Jésù yóò jẹ́ oṣù mọ́nigbàgbé yóò jẹ́ oṣù táwọn èèyàn Ọlọ́run lógo lórúkọ Jésù Kristi olùgbàlà àmín àmín lórúkọ Jésù ó dàárọ̀ o.